kọmíṣánná tí kò bá tẹ̀lé mi káàkiri yóò pàdánù ipò rẹ̀ láìpẹ́ Eno kìlọ̀. Gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ti kìlọ̀ fún àwọn kọmíṣánná àtàwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ tí wọn kì í tẹ̀lé káàkiri pé wọn yóò pàdánù ipò wọn láìpẹ́. Ó sọ lọ́jọ́ Friday tó kọjá pé níbikíbi tí òun bá wà ni àwọn kọmíṣánná òun gbọ́dọ̀ wà nítorí àwọn jọ gba iṣẹ́ láti ṣètò ìdàgbàsókè fúnpínlẹ̀ Akwa Ibom ni. Eno sọ pé òun kì í kéde ibi tóun bá ń lọ ṣùgbọ́n òun gbọ́dọ̀ máa rí wọn níbikíbi tí òun bá wà, kò sì sí ààyè sísá lọ́fíìsì tàbí ṣíṣe nǹkan tí òun kò bá fọwọ́ sí. Ó ní ó pọn dandan fún wọn láti rí i pé wọ́n tẹ̀lé òun padà sílé tàbí ọ́fíìsì tí àwọn bá ń lọ síbì kan nítorí òun tún lè pinnu láti dúró lójú ọ̀nà láti ṣe iṣẹ́ ìlú.